pé ẹ ti ń pè wípé orí Facebook nìkan lẹ ti ń rí nọ́mbà mi mú. Ẹ tún lè rí mú pàápàá ní orí YouTube. Orí YouTube channel wa Onoba Live TV, OBALIVE TV. Ẹ kàn lọ síbẹ̀ kẹ́ subscribe. Gbogbo ètò ilé iṣẹ́ ìpátá òun lè máa rí lórí ẹ̀. Ètò pamọ́ ni mo fẹ́ sọ láàrin ọkọ àti ní aya, ṣùgbọ́n mo ti sọ sí iwájú, ó bá ọkùnrin nìkan wí, ló dẹ̀ bá omi ara àti ẹ̀jẹ̀ ara ọkùnrin wí. Ó ní nǹkan tí àwọn olóyìnbó máa ń pè ní low sperm count. Nítòótọ́ olóbìnrin tó gbọ́ nǹkan tí mo sọ, wọ́n máa sọ ipò tí mo fẹ́ sọ ní ìrọ̀lẹ́ yìí, ó bá ọkùnrin nìkan wí. Ṣùgbọ́n ẹ má ṣe wò bẹ́ẹ̀ o, ìjọ tí obìnrin ń gbọ́dọ̀ náà. Àwọn olóyìnbó ló máa ń pè ní low sperm count, ṣùgbọ́n àwọn Yorùbá máa ń pè ní àtọ̀ ọmọkùnrin tí ò tó nǹkan. Ní ibẹ̀ gan ni mi lọ ní ìrọ̀lẹ́. Ẹ mọ̀ pé mo máa ń fẹ́ràn kí n sọ̀rọ̀ láàrin ọkọ àti ní aya nítorí kí ilé kó bá a tò, torí ẹ̀ ni mo ṣe yìí láàyò. Kí ìdùnnú bá wà ní inú ẹbí, kí a bá lè tọ́ ọmọ tí a bá bí nínú ìrọ̀ àti ní àlàáfíà àti pẹ̀lú ọkọ. Torí ẹ̀ ni mo ṣe ìrọ̀ láàyò. Àti pé tí àbágbàgbé mo sàn ọkọ fún wa ní alẹ́ àná. Mo ní ètò kan yóò balẹ̀ sí orí Ọba FM 100.0, ètò táwọn máa pè ní ètò heart to heart, ọkàn sí ọkàn. Mo ní ètò yìí ó máa sọ̀rọ̀ káàkiri nípa ilé iṣẹ́ wa, nípa ibi iṣẹ́ wa, nípa ìgbésí ayé wa láàárín ọkọ àti ní aya. Ní inú ètò ìgan la ó ti mọ ohun tó ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, pé ṣe iṣẹ́ ayé ní tòótọ́ tàbí àfọwọ́fà. Ní inú ètò yìí ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yóò ti mọ̀ pé òwò tó ń ṣe yẹn tí ò jèrè, tí ò ní àkójọ, gbogbo ẹ̀kọ́ ní iṣẹ́ ayé rẹ̀. Nínú ètò yìí a máa kọ́ wa ní ẹ̀kọ́ púpọ̀ lórí bí ènìyàn ṣe ń dúró nínú ìrìnàjò tó kù rẹ̀ kì í ṣe dúró. Ètò yìí a máa wáyé ní dédé aago 4 sí aago 5. Ní ìgbà ilé ẹ̀kọ́ ètò tí mò ń sọ yìí ti bẹ̀rẹ̀ lónìí, ṣùgbọ́n a bẹ̀rẹ̀ ní aago 4 lónìí nítorí à ń ṣe àwọn àtúnṣe àti àwọn àtúntò kọ̀ọ̀kan nínú àwọn ìrìnàjò ètò náà. Ohun tí kò bá kí ń ṣe Ọba FM 100.0 a lè pè ní Ọba FM 100.0, kò síbi tí ẹ ti lè gbọ́ ètò àyàfi Ọba FM nìkan 100.0 ní dédé aago 4 sí aago 5 ní ojoojúmọ́ ní ilé iṣẹ́ yìí. Ní ìgbà tí ètò yìí bá ń lọ, máa wo àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti pè wọlé láti béèrè ìbéèrè, ṣùgbọ́n tí àsìkò bá tó láti lè máa pè wọlé, a máa ṣe ojú aago sílẹ̀. Ṣùgbọ́n tí ó bá sí àyè láti pè wọlé, tí ó bá ti kù wọ́n bá díẹ̀ kí ètò kó máa parí, nọ́mbà kan lè máa pè sí lẹ́yìn ètò, màá máa pè jáde fún wọn. Ìwọ aya tí òun wà ayé bí oníkóyọ ènìyàn níwájú ọkọ rẹ, gbogbo ẹ̀kọ́ láyé rẹ ní inú ètò wà á mọ àṣírí nǹkan tó fà. Ìwọ ọkùnrin tó jẹ́ pé ó fi ìṣẹ́jú kan rí ojú rere ìyàwó rẹ rí bó ti wò ó rí, ní inú ètò ìwà á mọ àṣírí nǹkan tó fà ní tòótọ́. Ilé tí ó tò tí ìjà máa wá ní gbogbo ìgbà, gbogbo ẹ̀kọ́ ní ogun ayé rẹ ní inú ètò ìwà á mọ nǹkan tó ń fà. Nítorí a ṣe àwọn ìwádìí ìjìnlẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ lórí ètò àtò àti àdẹ̀ní àwọn àkọsílẹ̀ àti àwọn àgbéyẹ̀wò tó yọrantí lórí àwọn ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ wa lórí àwọn ìrìnàjò. Ẹ kú ìkàlẹ̀ láti gbé tí mo mú wá lónìí. Ẹ wà pẹ̀lú Prophet SB Ọmọ́wùmí. Olùgbọ̀wọ́ ètò yìí àwọn iléèwé kan ló ṣe olùgbọ̀wọ́ rẹ̀, àwọn Miela Live Business and Technical College. Tí ẹ bá fẹ́ kọ́ ẹ̀kọ́ lórí bí a ṣe lè sọ̀rọ̀ lórí rédíò, ẹ dẹ̀ fẹ́ kọ́ ẹ̀kọ́ bí a ṣe lè ya àwòrán nípa tẹlifíṣàn àti bí a ṣe lè sọ̀rọ̀ lórí tẹlifíṣàn, ẹ wá sí iléèwé yìí kí ẹ wá bá àwọn olùdarí rẹ̀. Wọ́n máa tọ́ wa sọ́nà bí a ṣe máa gbà fọ́ọ̀mù wọn àti bí a ṣe máa tẹ̀síwájú lórí ẹ̀kọ́ yìí. Bí a ṣe ń lọ, máa fi nọ́mbà àwọn olùdarí ilé sílẹ̀. A fẹ́ bá àwọn olùdarí ilé sọ̀rọ̀, gbogbo ibikíbi tí a ti lè kàn ní ìtumọ̀ pátá, máa fi kọ́ńtàtì lọ sílẹ̀ fún wọn. Miela Live Business and Technical College. Ẹnikẹ́ni bá fẹ́ gbọ́ ẹ̀kọ́ àbí ó fẹ́ gba ẹ̀mọ̀ nípa bí a ṣe ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́, yálà lórí rédíò àbí lórí TV, bí a ṣe ń ya àwòrán àti bí a ṣe ń ṣe olùdarí ayẹyẹ àti bí a ṣe lè ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun tó lè pa ènìyàn lẹ́rìn-ín, ẹ lọ sí iléèwé. Bóyá àwa gan fẹ́ kàn mú àkọ́kọ́ iṣẹ́ ọwọ́, ó lè jẹ́ iṣẹ́ mechanic, ó lè jẹ́ ti wẹ́dà ni, ó lè jẹ́ ti panẹ́bítì ni. Iléèwé ni tí ọ̀nà ṣe pé ní Miela Live Business and Technical College. Ẹ̀kọ́ wọn ní iléèwé full of particles, less of theory.
gẹ́gẹ́ bí mo ti sọ sí iwájú kí n má bàa sọ continuity nù kí lóhun tí mo mú wá mo ní low sperm count àtọkùnrin tí ò tó nǹkan. Bíbélì sàn kankan tó yẹ pàdé fún àwọn sọ nípa rẹ̀ pé kí ènìyàn kí ó má ṣe mu ọtí. Mo fẹ́ jẹ́ kí àwọn àṣírí ìkùnlẹ̀ pẹ̀lú. Then we are really going to this afternoon is something that cause low sperm count. Some secret things that lower sperm count. Àwọn nǹkan tí ọlọ́kùnrin ń ṣe èyí tó lè mú kí àtọ̀ wọn kó má tó ìdìwọ̀n tó yẹ kí ó tó. Mo sì máa bá wa sọ̀rọ̀ lórí ewu tí low sperm count èyí tó máa ń ṣe nínú ìgbésí ayé ọlọ́kùnrin àti nínú ìgbésí ayé fámílì tí ọlọ́kùnrin gbé wá. Ṣùgbọ́n ní ìrọ̀lẹ́ yìí fẹ́ bá wa sọ ohun tó ń fa low sperm count yìí. Bí a bá ń gbọ́ orin tí dáàdì mi yẹn ń kọ lọ́wọ́lọ́wọ́ mo fẹ́ sáré sọ orin náà lórí ìjà rẹ̀. In fact ó dùn mí díẹ̀ pásìkò tí mo nílé ní ọ̀pọ̀. Torí bí díje ọlọ́wọ́ bọ́tìnì mi ṣe fún mi ní orin yẹn ó tún jẹ́ kí inspiration yẹn kó lọ sókè sí i. Tó bá mọ̀ kẹ́ ọkọ o lọ́ọ́ tèmi o ẹ̀. To be sincere and to be candid with ourselves. Ọkọ tí ìyàwó fẹ́ gbọ́ tiẹ̀ ó ní nǹkan kan tó pamọ́ sí àárín. Mo tiẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ wa ṣé ọkùnrin tó bá ti ní low sperm count ṣé ìyàwó máa gbọ́ tiẹ̀ ṣá. Òun bẹ lọ́wọ́ aya o. Òun bẹ lọ́wọ́ ọkọ o. Àwọn nǹkan tó ń fa low sperm count ọkùnrin tí ó bá ti ń mu ọtí tó dẹ̀ tí wá ń mu ọtí ọ̀tọ̀ ló mu ọtí ọ̀tọ̀ ló mu àmujù. Ọtí mímu ò dáa kò tiẹ̀ yẹ kó mu ọtí yẹn ó tún wá tún lọ mú o tún mú kọjá àyè gbọ́ọ̀mù sọ fún ẹ̀ máa ní low sperm count jùlọ. Láti ní low sperm count inú ẹbí ní òkè inú ìdílé jẹ́ òkè ìdùn. In fact níbi tí mo ṣe ìwádìí láàrin ọkọ àti aya mo béèrè ìbéèrè kan ní ìjọ kan nígbà tí mo wà ní ìdí ìwádìí. Ìbéèrè tí mo béèrè náà ni wípé mo ní bàbá tí a bá ti wo ayé àtijọ́ yẹn mú àwọn ayé ìsìn náà tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ tó bá ní kí obìnrin kó tiẹ̀ kúrò nílé ọkọ rẹ̀ ó máa ń sọ fún wa pé ẹ wo lòun jókòó tì ẹ wo torí ẹ wo lòun ò ṣe lọ. Mo wà láàrin àwọn ọ̀jọ̀gbọ́n tó jẹ́ pé gbogbo nǹkan tí ọjọ́ ìwọ̀n ìmọ̀ wọn tó dálé lórí láàrin ọkọ àti aya náà ni. Ọlọ́wọ́ bọ́tìnì mi ò ṣe jà rẹ̀ ó tún gbé mi lọ sọ́nà òbí rẹ̀. Mo bèbè yẹn lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n yẹn ní ọdún yẹn lọ́hùn mo ní tí olóbìnrin bá ń sọ pé ẹ̀wò mi tí mo jókòó tí ni mi ṣe lè fi ilé ọkọ mi sílẹ̀ mo ní ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ̀yọ̀nà ẹ̀rọ fún mi. Ọdún yẹn lọ́hùn ní gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé ti tèmi ohun tí mò ń pè ní ẹrù mo mọ̀ kó yẹ kó ju ọmọ lọ. Mo tún béèrè pé àbí ẹrù tí ọkọ dì fún ìyàwó náà ló ń jókòó dè ní tí kò ṣe fẹ́ lọ ẹrù yóò kéré láti gbé tó máa fi kó mọ́tò kọjá máa fi kó ẹrù yìí lọ. Mo ní nítorí ẹrù yóò máa yé mi tí eléyìí bá ṣẹlẹ̀ tí wọ́n sọ pé ó yẹ kí ó lọ àní ẹrù ní mi ṣe lọ n bá fi babaláwo já sílẹ̀ ẹrù ní mi ṣe lọ mo ní ẹ̀ẹ́dẹ̀jọ́ nítorí ìmọ̀ ni mo wá ẹ jẹ́ kí ọ̀rọ̀ ẹrù ẹ jẹ́ kó yé mi. Àwọn ọ̀jọ̀gbọ́n tó wà ní ibi wọ́n ní ṣé mo fẹ́ mọ ìdí ẹrù wọ́n ní ṣé mo fẹ́ mọ ìtumọ̀ ẹrù mo ló wù mí kí n mọ̀ ọ́. Àwọn kan dẹ̀ ń sọ fún mi pé ọkàn àwọn tí ń wà lókè kí n lè sọ ìtumọ̀ ẹrù fún àwọn màá sọ jàre ẹ jẹ́ kí ọkùnrin yẹn jẹ́ kó wálẹ̀ jẹ́ kó wálẹ̀ jẹ́ kó wálẹ̀. Nígbà tí fẹ́ parí ètò yẹn màá sọ nǹkan tí ẹrù yẹn tó wọ́n dìde sọ ìtumọ̀ ẹrù yẹn fún mi wọ́n dẹ̀ sọ ìdí ẹrù yẹn fún mi èmi náà ṣì máa sọ fún wa ní ìrọ̀lẹ́ kí n tó kó lórí afẹ́fẹ́ tí àyè bá gbà mí. Tó bá ti ń mu tí ó máa ní low sperm count níbẹ̀ ni mo ti wá jókòó mo ronú jinlẹ̀ Bíbélì àti àlùkò wà ní ká má ṣe èèyàn tí
wọ́n máa ń béèrè pé ṣé tí a bá ti mu ọtí ṣé a máa fi lu Ọlọ́run ni. Ibẹ̀ ni òye ti yé mi pé tí a bá mu ọtí gan Ọlọ́run tó ní ká má mu ọtí ó ní ká má ṣe mú nítorí àgọ́ ara wa náà ni. Torí kí ni bí ènìyàn bá mu ọtí á ṣì ìyàwó ó dẹ̀ máa bọ́ sínú ẹ̀ṣẹ̀. Kú dẹ̀ ní èrè ẹ̀ṣẹ̀. Wọ́n máa rí òye nínú òye wípé nítorí àǹfààní ara wa gan-an ní Bíbélì àti Àlùkùránì ṣe ní ká má mutí. Ní ìgbà tí Bíbélì àti Àlùkùránì ní ká má mutí, tí ọ̀rọ̀ nǹkan tó dẹ̀ máa fà á kí àtò ènìyàn kó máa kéré sí oní ọtí mímu, ó yẹ ká ti mọ̀ pé tá a bá mutí àtọ̀ wa ò ní kéré. Ohun ẹlẹ́ẹ̀kejì tó tún lè fà á kí àtọ̀ ọlọ́kùnrin tó máa kéré, òun ni tí wàhálà bá ti pọ̀ àtọ̀ ọmọkùnrin máa kéré. Nítorí ó ní nǹkan tá à ń pè ní testosterone hormone. This hormone òun ló máa ń rìn ilé ní ara ọlọ́kùnrin tó máa ń fà kí rate of àtọ̀ ọmọkùnrin, the rate of your sperm count tó máa ń jẹ́ kó wà normalized. The rate at which this hormone will be produced in your body ó máa reduce. Ìyẹn tí wàhálà bá pọ̀ jù ní o àtúwà àti ìṣe wà ní oṣù gbogbo ọkùnrin tó ní low sperm count ni wọ́n ń ṣe ìṣekúṣe. Oṣù wọn ló ní àrùn gonorrhea gbogbo wọn kọ́ wàhálà tó máa ń fà. Àwọn nǹkan kan wà tí ọmọkùnrin máa ń ṣe tó jẹ́ pé ó máa ń fà kí àtọ̀ wọn kó máa reduce, tó máa ń fa low sperm count tó jẹ́ pé a kì í fi ọkàn sí i. Ọlọ́kùnrin tó bá ti ń gbé nǹkan tí a máa ń tẹ̀ tá a máa ń pè ní laptop, ọlọ́kùnrin tó bá ti ń gbé sí orí itan rẹ̀ tó dẹ̀ ń operate lórí itan for a long period of time fún bí hours in a week tó ń gbé sórí itan, tàbí tó ń jẹ́ kí fóònù tá a máa fi ń receive ẹ̀rọ tí a máa fi ń bá wa sọ̀rọ̀ tó bá ti ń pẹ́ jù lórí ọlọ́kùnrin, tendency wípé ọlọ́kùnrin bẹ́ẹ̀ ó máa ní low sperm count tendency yẹn wà. A ṣe ìwádìí níbẹ̀ gbogbo ọkùnrin tó ń lo laptop tó dẹ̀ ń lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ má jẹ́ kó máa pẹ́ jù lórí ìtàn, ó lè jẹ́ kẹ́ni low sperm count ó máa padà dá léwu náà. Ni mo fẹ́ràn ni mo ṣe ń sọ àṣírí fún wa, mo fẹ́ kí lè wa kó dá o likewise ẹ̀yin mú mi ẹ̀yin àǹtí mẹ́rin àbúrò mi. Ẹ má ní mi fẹ́ràn yín, mo fẹ́ràn ẹ̀yin náà, ṣùgbọ́n torí mo fẹ́ràn yín ni mo ṣe ń kọ́ àwọn ọkùnrin lọ́wọ́lọ́wọ́ báyìí kí ilé wa kó má bàa dàrú, kí gbogbo òdòdó wa kó bàa kún fún ayọ̀ àti adùn ní gbogbo ìgbà. Níwọ̀n bá bí tí mo ṣe kọ́ wa dé ní èyí, ó yẹ kí òyà ti máa yí wa gbogbo kí n ṣe gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nípa low sperm count òun ló mú iṣẹ́ ayé dání. Àfọwọ́fà ó pọ̀ tó lọ́pọ̀lọpọ̀ ènìyàn fi ń fà á. Gan ọlọ́kùnrin pàápàá tí kò kì í bá ọlọ́kùnrin tí ó ti ṣe ìgbéyàwó tí kò kì í bá olóbìnrin ṣe àṣepọ̀ dáadáa ó máa ń fa low sperm count. Èmi ti rí pásítọ̀ tó ṣe wedding tán tí wọ́n ń kọ́ bó ṣe tó ṣẹ̀wọ̀n àwọn kan bó ṣe ń bọ obìnrin ṣe àṣepọ̀. Àwọn kan máa ń ṣẹlẹ̀ tí kò kì í jẹ́ kí àṣepọ̀ dánmọ́ kó wà láàrin ọkọ àti aya. Lọ́wọ́ àwọn kan tó máa ń fà òun ni mò ń kọ́ wa ní ìrọ̀lẹ́. Mo ò ní lè kọ́ wa tán nítorí àsìkò ní kéré, ẹlòmíràn ti ń gbàdúrà láti wá sórí afẹ́fẹ́ láti wá kọ́ wa ní ẹ̀kọ́ mìíràn. Ṣùgbọ́n kí n tó máa lọ, mo fẹ́ sọ fún wa wípé àwọn nǹkan mìíràn tó lè fà á kí ọlọ́kùnrin kí àtọ̀ rẹ̀ kó máa kéré gbogbo ìgbà. Ṣe mọ àwọn oúnjẹ tí wọ́n máa ń tọ́jú sínú àwọn agolo yẹn, wọ́n máa ń pè wọ́n ní canned food. Àwọn oúnjẹ pọ́n ti máa ń ṣe sílẹ̀, mi ìfẹ́ dárúkọ ilé iṣẹ́ kan kọ́ máa dùn bóyá à ń ba product wọn jẹ́. Àwọn oúnjẹ àṣesílẹ̀ a máa ń pè wọ́n ní processed food. Tí ọlọ́kùnrin bá ti ń jẹ wà fún oúnjẹ jù, mò ń sọ fún wa ní èyí gẹ́gẹ́ bí àṣírí kan tó pamọ́, ó lè fà á kí àtọ̀ rẹ̀ kó kéré kó nílò sperm count. Nítorí àwọn nǹkan tí wọ́n fi ń ṣe àwọn nǹkan wọ̀nyí tí wọ́n fi máa ń process wọn ni mò ń sọ yìí, ó máa ń fà á kí the rate at which your testosterone hormone tó máa fi máa produce kó reduce drastically. Ó ní àwọn ọ̀wọ́ tá a máa ń jẹ bíi processed food bíi sausage, bacon àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ó máa ń fa low sperm count. Tó bá tún di ọ̀la màá tẹ̀síwájú láàrin ọkọ àti ìyàwó màá tẹ̀síwájú tó ń bọ̀ lẹ́yìn mi tí ni wọ́n sì ní pé ọ̀gá mi ẹ̀jẹ̀ jáde, èmi ló kù wọ́n
ó tó di pọ́n máa wá yọ ọmọ ní ọ̀gẹ̀ jáde àsìkò tí lọ jẹ́ kí n tètè fún wọn láyé kan wọlé ẹni tòótọ́ bí wọ́n ṣe ń bọ̀ wọ́n fẹ́ kọ́ wa lẹ́ẹ̀kọ́ ni lórí àwọn ọmọ wa náà ni ẹ̀kọ́ tó fẹ́ kọ́ wa ni wọ́n dẹ̀ gbọ́dọ̀ kọ́ wa nítorí ìpalẹ̀mọ́ ọkàn àwọn ọmọ wa yìí ó jẹ́ ohun tó ṣe pàtàkì nítorí a gbọ́dọ̀ kọ́ àwọn ọmọ yìí kọ́ lè jẹ́ ojú Nàìjíríà ní ọjọ́ ọ̀la mo dẹ̀ súre fún àwọn òbí lórúkọ Jésù àwọn ọmọ àwọn ò ní pa wá lẹ́kún. Ọba FM 100.